Èyé Jàkáèdè. Òkú ọdún o. Ìjọ kẹta obìnrin l'Árámọ̀kọ. Òkú ọdún o. Àpáta dé àpáta pààrọ̀ ewì dé. Ó yẹ jẹ́ kájọ máa relé Alárámọ̀kọ nípínlẹ̀ Èkìtì. Òní lọ́jọ́ ìbí Prophetship Mrs. Olúwakẹ́mi Sọ́lá ọmọdélẹ̀ bí òyìnbó pọ̀tọ́wọ́ tẹsẹ̀ bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run alààyè ló jẹ́. Prophetess Ayédùsì olólùdarí ìjọ Sons of Jesus Prophetic Ministry. Obìnrin tó gbàgbá sùn lọ́yẹ́ ó gbóúnjẹ fẹ́ gbógbà wo bọ̀ wá sílé wòlíì obìnrin ń lọ bíi 10 ẹ̀rù ń bà gbogbo wọn. Prophetship Mrs. nìkan lẹ́rù ọ̀bà. Tálẹ̀mí òkùnkùn fojú di tá làwọn ọ̀tá fojú ìṣẹ́wò. Ọlọ́jọ́ ìbí yóò bàyẹ́ ẹni tí ò bá fẹ́ràn rẹ̀. Pastor Engineer Ayédùsì Májìwọ́láwálé òun ló ní kí n máa kọrin ewì fún ẹ. Mọ̀mísí Frank ìyá Rejoice ìgbà kẹta gbogbo obìnrin l'Árámọ̀kọ gẹ́gẹ́ bí Èyé Jàkáèdè of Àràmọ̀kọ Èkìtì Kingdom. Kábíyèsí ńkọ́ ọba l'Árámọ̀kọ sórí adé ń bẹ lálàáfíà ara ọmọ onílù òfè ó tú báàmì ajíwájúwá àlẹ̀kẹ̀. Kábíyèsí rẹ̀ ọba l'Árámọ̀kọ ọlọ́jọ́ ìbí Chief Mrs. akíkanjú obìnrin nìwọ jẹ́ our amiable senior porter at Uoye Federal University of Oye Èkìtì. Ǹlẹ́ o ọmọ Alárámọ̀kọ lẹ́jìdógún agogo dẹ. Ìyá alára bímọ 3 ẹ̀tẹ̀ẹ̀ta sì jọba ọmọ ajuwajuwa àlẹ̀kẹ̀. Alárámọ̀ ìpòrìṣà ọkàn ìkíni aroko aga ọmọ ara pẹ̀lú ìfẹ́ jùmọ̀ká gbáraga kára yẹ wá kára san wá ará ìlú yìí ìlú àwọn èèyàn ńláńlá ìlú àwọn ènìyàn jàkànjàkàn. Ọlọ́jọ́ ìbí ó sọdún èyí wàá ṣèmí sí èèyàn tó bá ní kó o mọ̀ sàmọ́dún ẹ̀yà kàlà ni ó máa sìnkú wọn. Gbogbo ẹni tó bá ní kó o mọ̀ jẹun ọmọ ọrùn á máa wọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni tó ru sìmẹ́ǹtì 6 pọ̀. Happy birthday to you o and we all wish you long life and prosperity. Àpáta pààrọ̀ ewì lèmi jẹ́. Mo gbéra pa ó dibi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. Èyé Jàkáèdè. Òkú ọdún o. Ìjọ kẹta obìnrin l'Árámọ̀kọ. Òkú ọdún o.